tó mo tún kí ẹ̀yin akẹ́kọ̀ọ́ pé ẹ tún káàbọ̀ sí kíláàsì èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò. Èdè Yorùbá pẹ̀lú ọ̀gbẹ́ni Táíwò, ṣe dáadáa ní gbogbo ilé ńkọ́. Ní ọ̀sẹ̀ tó kọjá a bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lórí àmì ohùn lédè Yorùbá, that is tonations in Yorùbá language. So lẹ́yìn a fẹ́ tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ náà. Ẹ má gbàgbé pé mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá wípé àfojúsùn ẹ̀kọ́ yìí ni láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n lè mọ iye àmì tí ó wà lédè Yorùbá, how many tonations do we have, and how to apply this tonation on Yorùbá word. Okay. Ẹ má tẹ̀ tún gbàgbé pé mo sọ ní ìgbà náà pé àmì ohùn mẹ́ta ló wà lédè Yorùbá. Àmì ohùn mẹ́ta ló wà, àwọn ni dò tí ó ṣe àmì ìsàlẹ̀, re tí ó ṣe àmì àárín, àti mí tí ó ṣe àmì ohùn òkè. Dò, re, mí. Mo dẹ̀ ṣàlàyé pé tí a bá na ọwọ́, if you stretch out your two hands, your right hand is standing for mi, while your left hand is indicating do sign, while your flat head is standing for re. So bí a ti lè mọ̀ nìyẹn. A dẹ̀ ṣe àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí dò lè wà lórí ẹ̀: dò, gbà, sùn, gbìn, dòdò, bàtà, ìwà, ìkà, ìkòkò. Bákan náà la tún wo àwọn àmì tí ó lè ní re. Àwọn ni jẹ, lọ, ga, ata, ọmọ, aṣọ, ife, ọkọ, rere. A tún wo àwọn àmì ohùn tí ó lè ní mí, rí, wá, fẹ́, ṣíbí, dúdú, rárá, kókó, títí. So lénìí a fẹ́ wá wo bí a ṣe lè mú àmì ohùn méjì tàbí mẹ́ta papọ̀. Bí a ṣe lè mú àmì ohùn méjì tàbí mẹ́ta papọ̀. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé wọ́n ní ju àmì ohùn ẹyọ kan lọ. Àwọn ni ohun tí ó máa jẹ́ àfojúsùn wa lénìí. Ẹ wo àwọn àpẹẹrẹ tó wà ní ojú screen yìí sìn. Ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni ayé. Ayé. Àmì ohùn ló máa wà lórí ayé, that is re, mi, re, mi, ayé, re, mi. Bákan náà lórí owó, owó, re, mi. Ìwé, dò, mí, ìwé. Bàbá, dò, mí, dò, re, mi. So bọ̀ lórí bàbá, dò, mí. Tí a bá ti rí àmì tó wà báyìí tí ó jẹ́ tó dàbí pé a na ọwọ́ òsì wa, that is your left hand, that is do. Mí òun ni tó bá na ọwọ́ right hand, ọwọ́ ọ̀tún. So ẹ má gbàgbé àga, do, re, àga, do, re, ìbọn, do, re, do, iyì, re, do, re, mi. Àwọn àmì ohùn mẹ́tẹ̀ẹ̀ta tó wà lédè Yorùbá nìyẹn o. Ẹ má gbàgbé. Àwọn orí ọ̀rọ̀ òun náà dẹ̀ ni a máa ń fi mẹ́tẹ̀ẹ̀ta sí. Ṣùgbọ́n re tiẹ̀ a kì í sábà lo re. Dò àti mí la máa ń lò. Tí ọ̀rọ̀ tí ò bá ti ní re nínú, a mọ̀ wípé àmì ohùn àárín ohùn nìyẹn. Okay. So a ti wá bí a ṣe lè so àwọn àmì ohùn méjì pọ̀. Ẹ tó jẹ́ ká wo àpẹẹrẹ díẹ̀ sí. Re, mi, ogún. Re, mi, that's 20. Ogún, ogún, rere, that means war. Do, mi, that is Ògún, Ògún, God of iron. Do, mi, do, Ògún, that is said in Nigeria, Ogun State. Do. Another word is
ọ̀wọ́, dòmí, ọ̀wọ̀, rédò, ọ̀wọ̀, 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 rédò. Okay. Rẹ̀mí, ọgbọ́n, ọgbọ́n, rẹ̀mí, ọgbọ̀n, ọgbọ̀n, rédò. Ìgbà, ìgbà, dòdò. Ìgbà, rígbá, rẹ̀mí, ìgbà, no, dòmí, yes, dòmí, bẹ́ẹ̀ ni, dòmí, ìgbà, ìgbà, dòmí, and the last one, ìgbà, 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 ìgbà. Okay, ṣé àlàyé yẹn yé wa jọ? Okay, ẹ yé ká wo eléyìí. Adájọ́, rẹ̀mí, adájọ́, rẹ̀mí, rédòmí, olùkọ́, rédòmí, dòmíre, àpáta, dòmíre. Okay, now I want to type some words. Adẹ̀jọ́ máa fi àmì ohùn sí ni. Bí àpẹẹrẹ tí a bá wo ọ̀rọ̀ yìí, ilé, ilé. So ilé ni pronunciation, a ni mo fẹ́ kọ. Ok, ẹ jẹ́ kí n lo ọ̀rọ̀ míì. Ok, ẹ jẹ́ ká wo ilé ayé, ilé ayé. Ṣé ẹ rí pé mi tí ì fi àmì kankan sí i? Àmì ohùn ló máa wà lórí ilé ayé, ilé ayé. So tí mo bá fẹ́ fi àmì sí orí ilé ayé ìsìn, àmì wo ló máa wà lórí ẹ̀ o? That is re, mi, re, kí nìyẹn o? Do, rárá o. Re, mi, ilé ayé, ilé ayé. So tí mo bá fẹ́ fi àmì sí orí ilé ayé ńsìn, ó máa jẹ́ re, mi. Ṣé àlàyé yẹn ti yé wa ńsìn? Tí a bá tún wo ọ̀rọ̀ bíi olówó, àmì wo nìyẹn? That is re, mi, olówó, re, mi. Àmì wo ló máa wà lórí alágbára, alágbára. That is re, mi, re, alágbára. Àmì wo ló máa wà lórí ìwà, ìwà, ìwà. One thing that is very important is once you hear the pronunciation of the word, you should be able to identify the tone. So you need to read more of Yoruba words. And next, I'm going to try to write a passage. Maybe that will be your task, and I will ask you to put tonation on it. So ìwà. Once you hear, first of all, pronounce the word. If you cannot pronounce the word, ask someone that is familiar with Yoruba to pronounce those words for you. So because this ìwà, it means behavior. So if you want to put tonation on ìwà, that will be do. But if you don't know that the pronunciation is do and you put domi, ìwà, that has already make the word has lost the meaning, because you are trying to say ìwà, behavior, and you are putting ìwà. So there's nothing like ìwà
or you are talking, or you want to say another thing entirely. But if it's iwa, the tonation is do do. So today we have learned how to combine 2 or 3 donations together in Yoruba. If there is any question, you can get back to me, and I promise to answer you. This is the convenience time where I will be saying ìpàdé wa tún di ìgbà mìíràn. Ó dàbọ̀. Thank you for learning Yoruba.